kálẹ̀ òní tẹ̀yìn náà lójú láṣẹ Èdùmàrè. Ní báyìí comrade wa tó bá yín sọ̀rọ̀ síwájú ó ti sọ ọ̀pọ̀ nínú nǹkan tí mi ì bá sọ ṣùgbọ́n màá fi díẹ̀díẹ̀ kún. Kí ni ìdí tí a fi ń ja ìjàngbara yìí? Ìdí tí a fi ń jà ó pọ̀ lọ ṣúà, màá kàn dárúkọ díẹ̀, màá mẹ́nuba díẹ̀ nínú ẹ̀ ni. À ń jàjàngbara yìí nítorí pé ìyà àti orílẹ̀-èdè Nàìjíríà fi ń jẹ àwa ọmọ Yorùbá. Èmi ò bá Ìgbò jà, mi ì bá Haúsá jà, mi ì bá Fúlàní jà, ṣùgbọ́n mò ń jà fún ẹ̀tọ́ tèmi àti ẹ̀tọ́ titi yín, ẹ̀yin tí èdè wa jọ yéra wa, ẹ̀yin tí a jọ jẹ́ ọmọ Yorùbá, tí ìṣe wa jẹ́ ìkan náà, tí ìwà wa jẹ́ ìkan náà, tí ìmọ̀ wa jẹ́ ìkan náà, tí èdè wa jẹ́ ìkan náà. Òun ni ìjàngbara tí àwa ń jà. Ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti fi ìyà tí kì í ṣe ẹ̀tọ́ sí ọmọ Yorùbá, wọ́n ti fi jẹ ọmọ Yorùbá. Wọ́n ti dè ọmọ Yorùbá ní ìgbèkùn. Wọ́n ti mú ọmọ Yorùbá ní ìdè. Nítorí tí a bá fẹ́ ṣe ẹlẹ́yàmẹ̀yà, tá a bá wo àwọn tó ń ṣiṣẹ́ jù ní orílẹ̀-èdè Nàìjíríà, àwa ọmọ Yorùbá ni. Ṣùgbọ́n àwọn wo náà ń jọrọ̀ iṣẹ́ tí àwa ń ṣe? Àwọn Haúsá àti Fúlàní ni. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí kan tó jẹ́ pàtàkì tá a fi ń jà fún ìjàngbara yìí nìyẹn. Ìdí kejì òun ni wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe àwa ọmọ Yorùbá báṣabàṣa, wọ́n ti ṣe wá ṣàkàṣàkà. Àwa fẹ́ pera wa ní èèyàn tí a jẹ́. A fẹ́ gba ẹ̀tọ́ wa padà nítorí àmọ́ ìmẹ́lẹ́ ṣe, àmọ́ olè jà. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ àwọn ọmọ wa di yahoo yahoo, wọ́n ti sọ àwọn ọmọ wa di olè, wọ́n ti sọ àwọn ọmọ wa dolóṣó, wọ́n ti sọ àwọn bàbá wa dẹni tí ò mọ̀ ṣe mọ́, wọ́n ti sọ àwọn ìyá wa dẹni tí ò mọ̀ ṣe mọ́. Àwa fẹ́ gba gbogbo ẹ̀tọ́ yìí, gbogbo ẹ̀tọ́ èèyàn re, gbogbo ẹ̀tọ́ ọlọ́lá, gbogbo ẹ̀tọ́ ọlọ́là tí Elédùmarè ti fún àwa ọmọ Yorùbá. A fẹ́ gbà padà fúnra wa. Mo rántí pé bàbá wa Awólọ́wọ̀ sọ nígbà kan yìí pé tó bá yá àwa ọmọ Yorùbá la máa jà fúnra wa. Àsìkò yẹn ti tó báyìí. Kì í ṣe ìjà yẹn fún èmi nìkan, kì í ṣe fún àwọn ọmọ mi, kì í ṣe fún ẹbí mi nìkan, ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ wà ní orí ìjókòó yìí, fún èmi tí mo wà lórí ìdúró, fún àwọn tí a mọ̀ rárá, fún ìran tí wọn ò tí ì dá. Òun ni ìjàngbara yìí wà fún. Nítorí pé àwọn ìyá ìyá wa, àwọn bàbá bàbá wa, wọ́n mọ up nepa, à ń sanwó ná ṣùgbọ́n àríná lò. Bí wọ́n ṣe mọ̀, àwọn ìran tó wà nísìn tí wọ́n ò mọ àwọn ìyá ìyá àwọn bàbá bàbá yẹn, àwọn náà tún ti ń ṣe up nepa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé àtìrandéran ló yẹ kí ìyà máa jẹ wá ni? Ṣé àtìrandíran ló yẹ ká máa ṣiṣẹ́ ni? Ṣé àtìrandíran ló yẹ ká máa jẹ́ èèyàn ni? Àsìkò ti tó fún àwa ọmọ Yorùbá báyìí láti pera wa léèyàn, láti jẹ́ èèyàn, láti jẹ́ ọlọ́lá, láti jẹ́ ọlọ́là. Gbogbo ipò tí ó tọ́ sí wa ní orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀ ni wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́. Gbogbo ibi tí ó yẹ kí a wà, kí a pera wa léèyàn, gbogbo ẹ̀ náà ti sọ di ilẹ̀lẹ̀ fún wa tí a lè ríbi dúró sí. Kí ló dé tí àwọn kan tó máa ní wọ́n ń da ẹran, tó yẹ pé sọ̀ǹdalè mímọ̀ tán fi ń da ẹran tẹ́ ẹ bá mú òkò lásán tẹ́ ẹ jù báyìí, gbogbo wọn máa darí lọ síbẹ̀ ni. Ṣùgbọ́n tó ń gbé AK-47, AK-49 táwọn sójà gan tó jẹ́ pé àwọn ló yẹ kó máa dáàbò bo ìlú wọn ní lọ́wọ́, tán fi ń da màálù láàrin wa tí ìjọba Nàìjíríà ò rí nǹkan kan ṣe sí. Ṣùgbọ́n àwa tí à ń jà fún ẹ̀tọ́ wa, tá gbé bọ́tù omi lásán dání, wọ́n wá arrest wa, wọ́n á ní wọ́n tì wá mọ́lé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ṣé àwọn tó ń da màálù, tí wọ́n ń fi AK-47 da màálù, tó ń jí àwọn ìyá wa gbé lọ́nà ọjà, tó ń jí àwọn bàbá wa gbé lọ́nà oko, tó ń jí àwọn ọmọ wa gbé lọ́nà iléèwé, tó máa ní ká wá fi owó ńlá ká wá fi gbà wọ́n sílẹ̀? Ṣé àwọn yẹn ni ọ̀daràn àbí darandaran ni wọ́n? Èwo ni wọ́n nu méjèèjì? Ṣé àwa tí à ń sọ nǹkan tí a fẹ́,
tí à ń sọ fún àwọn olórí wa ṣé àwa ni ọ̀daràn ni? Ẹ wá bá mi gbọ́, Buhari ní pé ẹni tó bá lọ fowó gba ẹbí ẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ó ti dáràn á lọ sẹ́wọ̀n. Ẹ sọ fún mi, ibo ni olùdarí tí orí ẹ̀ pé tí ọpọlọ ẹ̀ ò sí látẹ́lẹsẹ̀, ibo ló ti ń sọrú yẹn jáde? Torí wọn ò tí ì gbé ẹbí ẹ̀ ni. Àwọn ẹbí ẹ̀ tó dẹ̀ wò pé òun ti gbé wọn sá, wọn ò sí nílùú ààbò dájú lórí wọn. Àsìkò ti tó máa mọ̀.